èrò yá o. Èrò ẹ̀yà wá ẹ wá òkè àhúnsìn o. Ẹ kú dédé wòyí o ní ìkànnì Agbọ́ẹsẹ̀ Fáyànlé TV. Egungun tí ẹ̀ ń wò lójú wòran yìí ni egungun Ọmọwùmí. Àwọn olúwa kíkọ́ Ọmọwùmí ju góòlù lọ. Egungun Akálá Ifá ní agboolé Asípa ní ìlú Ògbómọ̀ṣọ́. Ó ń júbà àwọn alálẹ̀ àti àwọn ètùtù tí egungun náà máa ń ṣe fún agboolé, fún àdúgbò, fún ìlú lápapọ̀ àti orílẹ̀-èdè. Àwọn ètò náà ni egungun náà ń ṣe. Ilẹ̀ ń wò tó ti ń jáde bọ̀ yìí o. Egungun Ọmọwùmí, Akálá Ifá ní ìlú Ògbómọ̀ṣọ́. Ilẹ̀ ń wò lójú wòran yìí o. Gẹ́gẹ́ bí onírú náà ṣe wípé Àbáyọ̀mí ọmọ Akálá Ifá fìrífìrí lójú rí mú, ẹnìkan ìrídìí òkú ẹnìkan ìrídìí òòṣà, fìrífìrí lójú rí mú. Oya. Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget to subscribe at Agbọ́ẹsẹ̀ Fáyànlé TV.